الحمد لله نحمده نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن رياض الصالحين باب فضل الزهد في الدنيا والحث على التقلل منها وفضل الفقر حديث tí a fẹ́ kà níbẹ̀ ní tẹ̀síwájú láàárọ̀ yìí inṣàallahu ta'ala lọ́nà hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu قال لقد رأيت 70 من أهل الصفة ما منهم رجل عليه رداء إما إزار وإما كساء قد ربطوا في أعناقهم فمنها ما يبلغ نصف الساقين ومنها ما يبلغ الكعبين ويجمع بيده كراهية أن ترى عورته رواه البخاري. أبو هريرة رضي الله تعالى عنه قل لقد رأيت 70 من أهل الصفة الموري àwọn bíi 70 iná àwọn sàábé ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ àwọn tó jẹ́ pé súfà ni wọ́n máa ń gbé mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní àsúfà àyíká tí ó ra pa sófò lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ra pa léṣe gbogbo aláìní tí ó mọ̀ bí tó lè máa sùn sí nílùú Madina pé ẹ máa gbé bẹ̀yẹn náà títí olùwẹ̀dẹ́dà fi ṣàyè fún yín. ṣùgbọ́n tó bá ṣe jíra láwọn ọ̀dọ́ tó ṣe jíra wá sí Madina láti àwọn ìletò ilẹ̀ Lárúbáwá tí wọn ò rí ibi tí wọ́n dé sí ibẹ̀ ni wọ́n máa ń dúró sí, láti máa ń sùn, láti máa ń jẹun, láti máa ń lo ìsẹ̀mí ṣáájú kólódẹ́dà jalla subhana tó fún wọn ní àǹfààní àti àránṣẹ́ àti ibi máa gbé. fagbẹ̀rẹ̀ irú Abu Hurairah radiyallahu ta'ala anhu tí ó gba hadisi yìí gbà wá ọ̀gbìn náà wà tó dé Madina tó gba Islam ní ọdún keje hijira ní ọdún tí wọ́n jagun Khaybar ní tó lálàáfíà jù náà ra wọn olùmọ̀ Súfà inú náà dé sí. kódà kò pẹ́ sígbà jẹ́ pé ó padà di rọ́ìs bí aṣáájú fáwọn ará Súfà, padà di rọ́ìs fún wọn. wọn aláìní ni wọn, ṣùgbọ́n tí àìní wọn yẹn náà wọ́n dúró tẹ̀sí. wọ́n bá dàlù tabdila, wọn ò yẹ́yìn padà, wọn ò yẹ́sẹ̀ padà, wọn ò sọ pé ṣé ìyàláwa jẹ́ inú ẹ̀sìn yìí ni. wọ́n dúró sísè tó dáná pé innal aqibata lit taqwa innal aqibata lil muttaqin. wọ́n mọ̀ pé ìgbẹ̀yìn ó dùn, wọ́n mọ̀ pé káwọn bá ṣe sùúrù lórí táwọn wà yẹn àwọn padà gbádùn, tó pàlọ́pọ̀ wọn padà gbádùn gan láyé tó kù. Abu Hurairah radiyallahu ta'ala anhu lẹ́yìn wọ́ lẹ́yìn ikú ànábì táwọn sọ kùlàfà àti lọ́tà. Abu Hurairah padà jẹ́ gọ́vùnà Madina. Abu Hurairah tó jẹ́ gọ́vùnà Madina radiyallahu ta'ala anhu. Báàlì Salama tó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó kú last ní Madina. Abu Hurairah ló kírun sí lára as the governor radiyallahu ta'ala anhu. So ìbẹ̀rẹ̀ lè le
nídìí ẹ̀sìn ó lé kókó ṣùgbọ́n tó lọ́wọ́ wá ń fẹ́nu ká ṣe sùúrù inna ma'al usri yusra fẹ́rí gbólóhùn yẹn inna ma'al usri yusra kalimatun azimatun thubutiyatun kẹ́límà kan tó ní agbára ní tó sì fẹsẹ̀ nílẹ̀ pọ̀. Olúwa wa Jalla subhanahu wa ta'ala ó sọ jazman ní pé inna ma'al usri yusra pé al-yusru kana yamshi ma'al usr da'iman gbogbo bí tẹ́ bá ti rí al-usr tẹ́ bá ti rí ilé kókó tí nǹkan lé tó lé yusru rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ rẹ̀ náà ni yusru rẹ̀ wà ẹgbẹ́ rẹ̀ ni ìrọ̀rùn rẹ̀ wà tàbí Yorùbá yá torí gbogbo iye ara yẹn bẹ̀yẹn náà ló wà kí ẹ ká ṣe sùúrù kí ẹ lò sábàbí tó bá ṣẹ̀rí àmọ́ kí ẹ kéèyàn lò so Islam ò fẹ́ ká ṣàrí jẹ́zà o pé tí ìkàbá tí wá ṣe wá káwọn pariwo ilé ilé o ayé yóò dá o yóò la fẹ́ ṣeré dá o ṣe dá ọmọnìyàn lè ṣe yẹn o ṣùgbọ́n kí ẹ tètè máa parí ẹ padà kí ẹ tètè máa pèrè ẹ padà tọmọnìyàn bá ṣèyàn kí ẹ tètè pèrè ẹ padà so àwọn alòsùfà nìyẹn àbúrò ni mo rí bí ọkùnrin 70 nínú wọn tẹkùmọ́ minhum rajulun alayhi rida kò sẹ́nì kankan nínú wọn tó ní rida tó wọ aṣọ complete àrídà aṣọ complete bí jàlábíà òkè tó sì wọ ṣòkòtò àbí tó wọ ìzáàrù máa kò sẹ́nì kankan nínú wọn ẹ̀gbọ́n bẹ̀yẹ̀ kò sẹ́nì kankan nínú wọn tó wọ aṣọ tòkè tilẹ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ mọ́ ṣòkòtò àbí mọ́ ìzáàrù ìlọ́mọdì kò sẹ́nì kankan tó ní ibi tí wọ́n tò sí dé ó ní ìmọ̀ ìzáàrù nǹkan rẹ̀ ní tẹ́ pé yóò kàn lọ́dì lásán ẹnu kárẹ̀ tí ó lọ́dì lásán wà ìmọ̀ kìsà abẹ́ tí ó kàn ra wá sọ́kàn gbàgẹ̀rẹ̀ kìsà tí ò ní sí kankan tí ó lọ mọ́dì wọ́n ni wọ́n kọ̀dọ̀ rọ́bọ̀ tó fẹ́ ànákì wọ́n wà lọ mọ́rùn ó pa kájà ó pa kájà ìzáàrù yẹn ó lọ mọ́rùn ó lọ méjì ká Allahu Akbar onífàmílì hàmọ̀ yábòlógún ní sọ́sàkọ̀ nínú lọ́mọdì tí wọ́n tọ́pa kájà rẹ̀ yẹ ó ń bẹ inú ẹ̀ tó pé ibi tó mọ gùndé lára wọn ibi ẹsẹ̀ méjèèjì ni ojúgun méjèèjì wàmílì hàmọ̀ yábòlógún kààbẹ̀ tó sì bẹ inú tán lọ́mọ́rùn yẹn tó jẹ́ pé ibi kókósẹ̀ méjèèjì ni yóò dé ọ̀yẹ̀jìmá òhùbí yẹ́dìhì ìkàkánú wọn yóò wá fi ọwọ́ rẹ̀ gbámú yóò fọwọ́ kún aṣọ yẹn mọ́rùn méjìká yẹn karahiyatan an tura awratuhu torí pé ó ń kórìíra kán mọ́ bá rí òhò tí ò bá fọwọ́ kó mára wọ́n tún máa rí òhò rẹ̀ ara àdí nìyẹn tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ fáwọn obìnrin tó bá kírun ní mọ́sálásí ní Mọ̀dínà gbà yẹn pé kọ́mọ̀ mọ́ kọ́kọ́ gbórí sókè lẹ́yìn ṣáájú kọkùnrin tó gbórí sókè àwọn ọkùnrin bẹ wájú tó tó sáfù àwọn obìnrin bẹ lẹ́yìn tó tó sáfù Ànábì sallallahu alayhi wa sallam ó kìlọ̀ fáwọn obìnrin pé ẹ jẹ́ káwọn ọkùnrin gbórí sókè kẹ́yìn obìnrin tó máa gbórí sókè táwọn tẹ́bá gbọ́ sami Allahu liman hamida àwọn tí ó kọ́kọ́ gbórí sókè níbi sami Allahu liman hamida àwọn ọkùnrin ni àwọn obìnrin ó farabalẹ̀ díẹ̀ káwọn náà tó gbórí sókè nítorí kíni torí pé gbẹ̀rú àwọn ọkùnrin tó tó sáfù wájú tó yẹ pé aṣọ rẹ̀ ti ya níbàdí aṣọ rẹ̀ sí kíni ó ti ya níbàdí ẹgbẹ́ tóbìnrin bá gbórí sókè báyìí ọ̀tọ̀ ni tí yóò máa rí àràdínà dẹni ẹ̀ táwọn bí sallallahu alayhi wa sallam sọ pé khayru sufufi nisa akhiruha
wa khayru sufufi rijal awwaluha tọ́lá mi sọ pé sáfù obìnrin tó dáa jù ìparí lọ́nà ni ṣáájú sáfù ọkùnrin tó sì dáa jù ìtò àwọn jù ni apákan náà àfa àwọn tí ò bá sí hajj tí ò bá sí gàgà àwọn kan ní ó ní gàgà o kò ní gàgà o tó yìí tó ní gàgà náà obìnrin tó wà wájú òun ló tún súnmọ́ ọkùnrin jù tó obìnrin yóò mọ tó sáfù wọn látẹ̀yìn nígbà tí ọkùnrin yóò mọ tó sáfù láti bò láti wájú wallahi àwọn sàábé fara dà nǹkan fẹ́ ó yẹ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ nǹkan nínú wa lónìí kò tó tí wọ́n pín ó bẹ́nu sàábé gbígbà tó fẹ́ ìyàwó ó dà lọ́bì ìyàwó tó mo fẹ́ yìí wọ́n ríǹgì ló fi ṣe sàdáàkì yànnà ríǹgì òkà kan ló fi ṣe sàdáàkì anábì ní kí ló ní mo ní zar kan ó ní mo ní ìlọ́wọ́dì kan ó ní ẹ̀yọ̀kan péré mo ní ìyàwó tó mo dẹ̀ fẹ́ yìí ó súnmọ́ tó ṣe pé àjọ máa pè wọ́n ni tí bá wọ̀ lónìí èmi ó sinmi lọ́la òun náà tó wọ̀ lábí dẹ̀ gbàbẹ́ lábí gbàbẹ́ sallallahu alaihi wasallam lábí gbàbẹ́ fún wọn ṣùgbọ́n kọ́ lẹ́yìn ìwọ́ rẹ̀ yìí ń kọ́ àwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ wọn àyàfẹ́ tí ó bá sá fún ọ̀rọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló jọrọ rẹ̀ látàyé oríborí ọ̀rọ̀ rẹ̀ ó dìbò odíjọ́ gbíndàlù kìyàmà so ìkásẹ̀sìn sọ pé àìlè gbádùn láyé ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà àmọ́ kọ́kọ́ lè lọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn lè bí sínú ọ̀rọ̀ ó lè bí ẹlòmíràn sínú ọ̀rọ̀ ó jí báyìí jíǹjì rẹ̀ báyìí bára rẹ̀ inú owó ni ọ̀nà ẹ̀sẹ̀sì ilé wọn olówó ni bàbá ẹ̀ wọ́n tó lóríṣiríṣi ọgbà wọn fẹ́ lọ gbàfà fún wọn kọ́ kí wọ́n tọ́lá tó pọ́ ọdún márùn-ún ó ti há Qur'an tán ó wọ́n lówó dẹ̀ tó tó pọ́ há Qur'an tó tó pọ́ ọdún mẹ́wàá ó ti gbọ́ lọ́rọ̀ àwọn sí ìrìnkà ó dẹ̀ sẹ́sì dáadáa dhalika fadlullahi yutihi man yasha ìdẹ̀ra kẹ́ ọlá ọlọ́ọ̀ nìyẹn ẹni tó bá wù ló máa ń fún ṣùgbọ́n gọ́ọ̀lìbà lọ́pọ̀lọpọ̀ kìí rí bẹ́ẹ̀ torí al-fuqara'u aktharu min al-aghniya àwọn aláìní ló pọ̀ ju àwọn tó ní lọ bọ́lọ́run sì sì tráyé nìyẹn aláìní ló pọ̀ ju àwọn tó sì gíní tán ní lọ tẹ́bá wo population gbogbo ayé pátápátá al-fuqara'u ló pọ̀ jù torí pé àwọn al-aghniya àwọn ọlọ́lá ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ra gabu gbogbo tó wá ń bẹ lọ́dọ̀ wọn ni ọlọ́rọ̀ ìfẹ́ ju ọ̀rọ̀ ta Islam ló fọ́ọ̀sì àwọn olówó fowó wọn ta pé wọ́n tó bá ná owó rẹ̀ ó jí àlàkìyàmà Islam ló fọ́ọ̀sì wọn pẹ̀lú kí ni pẹ̀lú zaka Islam ló fọ́ọ̀sì olówó yọ zaka ni o ṣe gbọ́ bẹ̀yẹ̀ yìí dáadáa Islam fọ́ọ̀sì olówó yọ zaka ara díẹ̀ ẹ̀dẹ̀ ni pẹ̀lú ṣẹ̀rí aláwà táwọn kọlọ̀rọ̀ sí òfẹ́ gbọ́ yìí pẹ̀lú ṣẹ̀rí aláwà Islam dàpọ̀ àwọn kan lọ́rọ̀ sí àfẹ́ṣẹ̀ríà wọn pín tán láwọn òfẹ́ yẹn gangan ní ò bá jẹ́ sábàbí oríire wọn ẹgbẹ́lú tí ṣẹ̀ríà wà ní àmọ́ gba zaka àwọn olówó yẹn unwetted alálùfọ́kọ̀rọ̀ àwọn onílùfọ́kọ̀rọ̀ àmọ́ gba tagídítagídí fáwọn kí ni aláìní gbogbo owó lẹ́gbẹ́ lónìí tó wà ní báńkì àmọ́ ẹni tẹ́ni kọ́ everybody save on the bank àdẹ̀ ti gbófin jáde o gbọ́dọ̀ keep owó sínú nígbé wá lọ ọ̀nà ṣe money laundry ọlọ́nkó million cash currency ọ̀nkó sínú ilé àwọn olólè inú ilé rẹ̀ wọ́n bá 10 million naira cash àgbọ̀dọ̀ rí inú àkáǹtì ẹ̀ lówó ìgbọ́dọ̀ wà gbọ́dọ̀ a lè introduce cashless policy àlò card àlò cash mọ́ àmọ́ ṣe transfer so government yóò mọ̀ rí owó everybody wọ́n dẹ̀ ti bọ́ peg ẹ̀ pé tó bá ti dọdún yóò owó rẹ̀ o ti wọ ní sọ́ọ̀bù yìí bá fúra gọ́ọ̀mẹ̀ntì yóò mọ̀ yọ ní zakari ó kẹ́rin pé wọ́n ti bọ́ yọ zakari táwọn sì bọ́ yọ ó sì pè fáwọn àwọn aláìní tó pé fún àwọn olódolówó ó dẹ̀ tó yọ zakari lọ́dún tó ń bọ̀ bẹ́tọ̀ ayé ó sì máa lọ tábùjọ́ fi máa dà nìyẹn ara
síkírìtì ọ̀rọ̀ tó ń bẹ láwùjọ mùsùlùmí nìyẹn, pàápàá jùlọ níbi tá bá ti lówó lọ́wọ́ táwọn olówó yan zaka, tẹ́ bá dénú Kuwait, tẹ́ dénú Saudi, tẹ́ dé gbogbo yẹn mọ̀ gbádùn láàrin. Apart from pé gọ́ọ̀mẹ̀ntì náwó fún wọn, àwọn olówó wọn náà ń ṣe kí ni wọ́n náwó fáwọn aláìní. Gbogbo bí yóò bá ti sírò ẹ̀, ọlọ́rọ̀ yóò mọ àmásíwẹ̀ tẹ̀ lọ ni, yóò mọ protect ẹ̀ lọ ni. Mi ò mọ bí Dangote tó ń yọ zaka, tí Dangote bá yọ zaka ìwúsẹ̀ kó yọ zaka ẹ̀wọ̀n. Gbogbo àwọn tó ń bẹ ní state tí Dangote bá ti ń yọ zaka, ọ̀pọ̀lọpọ̀ wọn ti di olówó. Mi ò mọ bó ṣe yọ o, agbọ́gbọ́ mọ yọ o, but mi ò má àwọn afárá mi máa ń mislead àwọn olówó. Alájí tẹ̀bákà tí ẹ̀ka mú ibà ẹ̀ka 2 million láti tó 2 million jáde ẹ̀wẹ̀ pé fáwọn aláìní. Kọ́dà àwọn amọ́ ọmọ lọ sọ́dọ̀ àwọn oníbàárà rẹ̀ ṣe títì wọ́n pè ní 5,000 fáwọn yọ zaka. Ó wọlé o, ṣùgbọ́n sówó yẹn tó ẹ̀ka jọ lọ́dọ̀ kó ṣàánú wa. Táwọn sọ ni pé ìyá ṣe sùúrù. Ẹ wá gbọ́ o, èyí ti tún kún fẹ́ dúró díẹ̀ sí máa ṣẹ̀sìn o. Àyè sọ pé ẹgbà tí nǹkan wá ti wá rọgbọ ní ìsìn tí ó rọgbọ wọn ni yóò dáa ó wá ń retí yóò dáa ọdún alákọ̀ọ́kọ́ yóò dáa ọdún ẹlẹ́ẹ̀kejì yóò dáa ó wà rówó yẹn mò ń kírun ó ṣẹ̀sìn wọn gbà ìbọn ní èyí ó padà yẹn náà lè lówó ni owó yóò mọ àmọ́ rí wá di bí ọdún kẹta ọdún kẹfà ọdún keje wà bẹ̀rẹ̀ sí kó súúsú pẹ̀lú wa sọ pé agúnṣẹ́sẹ́ kíláàsì ẹ̀ ń àkúrò ẹ̀rọ o tọ́lọ́mbà sọ pé Mósè bá kú nù pé ò ní owó tó fi kú, máa ṣẹ̀sìn rẹ lọ o, máa ṣe kí ni máa ṣẹ̀sìn rẹ lọ. So àìdó dìgbà tá a bá fẹ́ lówó kí ká tó ṣẹ̀sìn ṣe. Ó sì yọ Ọlọ́run ọba Jalla Subhana pé ẹlòmíì kóra mọ́ra ní ìwọ̀nba tó níyẹn ni yóò fi ṣẹ̀sìn rẹ̀ kọjá alẹ́ ẹ̀sìn rẹ̀ yẹ ni yóò fi ṣe dọjá, àìníyàn ni yóò dáa fún, yóò fi rẹ̀ sìyàn sí, yóò fi rí ọ̀nà Ọlọ́run. Ó sì yọ Ọlọ́run pé eléyìí kò ní owó lọ́wọ́ ó ní yóò dáa fún. Abẹ́lúwa wa kò ṣe dáadáa fún gbogbo wa. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Kó lọ́ ṣe dáadáa kó fún ọlọ́rọ̀ kó fún olówó ní ayé tá a wà yìí láfi ṣẹ̀sìn láfi gbígbì sí ayé tó dáa wọ́n dàlí kíyámà náà kò ṣe dáadáa fún wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.